Sorry. Yeah, eat your fries first. If I did that. No. What do you want? Eh? Water. Bele. Video ne? Ọba Solomon. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Irun ọba yín ló kún tí òróró fi gẹ̀ yìí. Kò sẹ́ni tí sápá òdí ọ̀dọ̀ ẹ̀. Sápá náà dọ́dọ̀ ọba Solomon. Ó mà ṣe o. Ìgbà lọ bí òréré. Sápá mú ọba àgbáyé títí kò ní òróró fi gẹrun mi. Ẹ wo irun ọba Solomon ọba worldwide. Lágbára o. Lágbára o. Lágbára o. Ọlọ́run á kẹ́ gbogbo wa. Àwa ò kí ń lo data. Ọba Solomon use Starlink. I subscribe every month. Òtítọ́ ló kó bá mi. Òtítọ́ ló kó bá mi. Àwọn awódi tó bá mi pò látàárọ̀ báyìí ní pé mo dáhùn sọ̀rọ̀ Olúwo. Reality kẹ́ni mo dẹ̀ ń sọ. Ẹ̀yin tẹ́ sọ wípé Olúwo sí orílẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ sí Olúwo? Ẹ jẹ́ ká gbọ́ ká lè fi confirm bóyá irọ́ lẹ pa bóyá òtítọ́. Òtítọ́ wọ́n ṣe pé òtítọ́ sọ mí ni. Òtítọ́ ló sọ mí di tálákà. Ọba àgbáyé ò kí ń gbèsè yẹn anybody. Mi ò sí fún ṣẹ̀ṣẹ̀ o.
mi ò sí fún mùsùlùmí, mi ò sí fún kìrìsìtẹ́nì o. I'm a neutral man. I say truth anywhere. Olúwo ti sí orílẹ̀, kí ló máa ṣẹlẹ̀ sí? Jẹ́ ká gbọ́. Ṣó máa kú ni? Àbí kí ló máa ṣe? Ọjọ́ mélòó ló kéde máa fi ṣẹlẹ̀? Ká lè mọ̀ pé reality lẹ́ ń sọ. Ẹ wá ní ọba Solomoni, wọ́n ṣe gbá ṣàwò. Òtítọ́ lè mi sọ, reality ni mo ń sọ. I say reality every time. Nǹkan tí ó bá lè, nǹkan tí ó bá tí ẹ bá ń sọ tí ẹ bá lè proof ẹ̀ rubbish ni. Ọba ò gbọ́dọ̀ rókù. Tó bá rókù kí ló máa ṣẹlẹ̀? Ọba ò gbọ́dọ̀ sí fìlàlẹ̀. Tó bá sí fìlàlẹ̀ kí ló máa ṣẹlẹ̀? Tí ọba bá kú ẹ gbọ́dọ̀ sọ pé ọba kú, ẹ máa sọ pé ọba wàjà. Tá bá sọ pé ọba kú kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ máa tanra yín. Ẹ má jẹ́ ká máa gbàgbọ́ lórí irọ́. Give us reality. We need reality. I hate lie. Ẹ má máa gbàgbọ́ lórí irọ́. Ẹ tó lórí ó bá wọn Olúwo ó lè dán orí ẹ̀ kó sí orí ẹ̀ tí gbogbo yín òun ló lórí ẹ̀. Tó bá wọn kó fi adé sí òun ló lórí ẹ̀. So tí ẹ bá ti lè sọ fún wa nǹkan tó máa ṣẹlẹ̀ tí ọba bá rókù, mo fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Tọ́ba bá rí òkú, mo fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Tí ọba bá sí orílẹ̀, a fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ṣé orí máa fọ́ ni? We want to know. We want to know the reality. Ẹ má tàn wá mọ́. Àwọn nǹkan tí ó exist, ẹ má máa sọ pé ó exist. That is it. This is Ọba Solomon century. We hate lie. Let's say reality. Ìkọ́ tó bá wà, ẹ jẹ́ ká sọ pé ó wà. Ìkọ́ tó bá sí, ẹ jẹ́ ká sọ pé kò sí. Ìkọ́ táwọn bàbá yẹn fi ń tàn yín láyé àtijọ́ yẹn má gbé wá síbí. We don't want it. Okay? Àwọn nǹkan tí àwọn bàbá yẹn ń sọ tó fi wá kó wọn lẹ́rú tí wọ́n rí kankan ṣe sí, ẹ má máa sọ fáwa. A ní ọ̀rọ̀ tó make sense tó fẹ́ wá sọ kó má wá síbí yìí o. Èpè ló máa padà já ẹbọ o. Ẹ níta yín sílé. Ọba wa. Àlàáfíà lẹ́wà. Ẹ̀kálẹ́ sà. Yes sir. Adúpẹ́ fọlọ́run sà. Kí ni ìbéèrè yín kí ẹ fẹ́ bá wa? Àkóso mi ò ní sà. Oh. Yes sà. Ẹ jọ̀ọ́ ọba mo fẹ́ béèrè pé kí ni correlation tó wà láàrin Jésù àti ohun tí ó sọ nínú Yorùbá wípé ẹ̀là lójú ọmọ Olódùmarè. Ẹ̀là. Bẹ́ẹ̀ni. Kò sí connection ẹ̀yin kan tó ju wà. Olódùmarè. So ìbí wọn ló jọra because ìyá Ẹ̀là tó ń jẹ́ Òyígì ọkùnrin ò bá sùn kó tó dìpọ̀ lóyún. Okay. Maria Okay. ìyẹn jẹ́ Ọlọ́run dòyìn ìyẹn Bíbélì confirm pé Ọlọ́run dòyìn. So ìbí wọn ló jọra ọ̀nà ìgbà lóyún àwọn méjì ló jọra. Ẹ̀là ọmọ Òyígì ìyá ẹ̀ ọkùnrin ò bá sùn kó tó dìpọ̀ lóyún. Jésù Maria ọkùnrin kan ò bá sùn kó tó dìpọ̀ lóyún. So ibi tí ìtàn wọn ti bára jọ nìyẹn. Ó dára. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni sà. Yes, sir. Eriwo. Hello. 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 Hello, Pastor Solomon. Kí ni ìbéèrè dára fẹ́ bèrè?
fẹ́ bẹ́ẹ̀ ìgbà báìbù ní pé ó ní kán fi di ohun tí ṣe késàrì fún késàrì kíní yẹn ó ṣe ń bá kan mi ò mọ mo fẹ́ mọ nǹkan tí késàrì gọ́gọ́ fẹ́ tó jẹ́ ti késàrì. ìtumọ̀ fi kẹtẹ́ ṣe ti késàrì fún késàrì ni wípé kẹsàn owó orí yín dáìzọ̀ because nígbà ta tí ló máa gbà ìjọba ni ìjọba ló máa gba owó rẹ̀. ìjọba ní késàrì according to the bible because nígbà tí wọ́n lọ sọ fún jésù pé kó san owó òde so ó wá ní kó lọ mú owó kan wá nígbà tí wọ́n lọ mú owó yẹn wá ó ní àwòrán ta ló wà ń bẹ̀ wọ́n ní késàrì ni ó ní ẹ fi otí ṣe ti késàrì fún késàrì ẹ fi otí ṣe tọlọ́run fọ́lọ́run ó wá sọ fún pétérù wípé kó lọ sí omi pé kó ju ìwọ̀ sínú omi wípé tó bá ti ju ìwọ̀ sínú omi pé kó sí ẹnu ẹja ẹ kó máa bá owó kan bẹ̀ pé kó fún wọn ó fi sanwó ìdá ẹ̀ so ìjọba ló ń jẹ́ késàrì kìí ṣe ìbọ̀rìṣà náà owó orí tẹ́ ń san ẹ̀ náà pè ní késàrì olówó késàrì so that is it. tó bá fẹ́ san owó késàrì báyìí ìjọba ló máa gbà lọ́wọ́ mi. owó tax tẹ́ máa ń san owó orí yẹn òun ni owó késàrì tí bíbélì ń rí fáàsì. ìyẹn ok torí èmi fẹ́ máa fún késàrì lówó ni o kí mi lóye ọ̀nà lọ. ẹ bá fẹ́ fún késàrì lówó ẹ máa lọ máa san owó orí. ìyẹn lóṣooṣù àbí. mi ò mọ bí ìjọba ṣe ń gbà ẹ máa lọ sí local government pé báwo ló ṣe san owó orí wọn wọ́n máa sọ fún yín. ok sir. ọba ẹ̀ka lẹ́sà o báwo ń dé yín dára ni sà ìbéèrè mi ni pé ẹnìkan ní ó wà nínú bíbélì pé kí alàgbà ìjọ kó máa na ọmọ ìjọ rẹ̀ nítorí pé ó ṣe àṣìṣe. pé ó ṣe àṣìṣe kó wá dá dọ̀bálẹ̀ kó nà. ẹnìkan sọ pé ó wà ní bíbélì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mo wá fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni tó sọ torí èmi bí léèrè pé ibo ni ẹsẹ̀ bíbélì yẹn ó ṣàwá àtàmọ́ kan ó ka ara ẹ̀. ẹni tó sọ àìrá ló máa pa. ṣáàgbé fóònù rẹ sọrùn ló mọjọ fi jí gbé. òjò rọ̀ lọ́dọ̀ wa sá o. nǹkan tí bíbélì sọ ọmọ ènìyàn ní bíbélì sọ ó ní ẹni tí ó bá fẹ́ràn ọmọ rẹ̀ ó ní àtètè máa nà ẹni tó bá kórìíra ẹ̀ á fawá pàṣá sẹ́yìn fún. bíbélì ò sọ wípé kó ná ọmọ ìjọ ẹ kò sí anywhere ní bíbélì ẹni tí a lè nà ní bíbélì òun lẹni tó bá jalè àbí tó bá ṣe àṣemáṣe bóyá ó dófàdíya ó jalè ṣùgbọ́n ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ìwà àtọmọ ìjọ ẹ bíbélì wá sọ pé kó gẹ́gbà kó ná. So that is it. mo bá ẹ ṣe gan ẹ sà. nǹkan tẹ́ bá ti gbọ́ lẹ́nu ọba Sólómọ́nì reality àwa ò sí lẹ́yìn ìsìn kankan a ò sí lẹ́yìn religion kankan ok tó bá ń wá reality ilé ayé tó bá fẹ́ mọ anything nínú ṣọ́ọ̀ṣì wá bá èmi tó bá fẹ́ mọ anything nípa mùsùlùmí wá kèmí sọ reality fún ẹ I have Quran nǹkan tí Islam ní kó ṣe nǹkan tó ní kó má ṣe màá sọ fún ẹ tó bá fẹ́ mọ anything nípa traditional nípa ìbílẹ̀ màá sọ reality fún ẹ ilé tó jẹ́ fake níbẹ̀ màá sọ fún ẹ ilé tó jẹ́ ẹ̀rọ níbẹ̀ màá sọ fún ẹ gbogbo ẹ̀ ni mo ti tọ́jú bọ̀ to know the reality ok wọn ló fà tí mo fi sọ fún gbogbo ẹ̀yin awo yẹn wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Olúwo bó ṣe sí orí ẹ̀ lẹ̀ yẹn tó pé ó jọba ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ẹ wá sọ jáde kádẹ̀ kọ́ fáàmù ẹ̀. ẹnìkan sẹ́ẹ̀dì request níbí ilé kan olówó bàbá wòlíì ẹ padà wọlé wá ó pẹ́ tèmi àti wòlíì tíjọ́ sọ̀rọ̀ mọ́
ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ò double tap ẹ jẹ́ kí inú mi dùn ẹ double tap tó bá wọ̀ pé oníbèrè tó fẹ́ bèrè lọ́wọ́ lè send request àbí ṣé ẹ máa lọ sí yàrá tí bá wọ́n ẹ má lẹ̀ tó bá máa lọ sí yàrá mi ò fariwo àbí kẹ́ bọ́ ìta. Ẹ káàárẹ̀ sà, ọba àgbáyé. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Mo fẹ́ béèrè ìbéèrè mi ni pé àwọn ṣọ́ọ̀ṣì kan wà tó ní pé wọ́n lè ṣe sàárà fún dádì ẹni tó ti kú. Àwọn ṣọ́ọ̀ṣì kan wà pé kò sí nǹkan tó jẹ́ sàárà tẹ́ ẹni tó ti kú ó ti kú, kò sí nǹkan tó kàn yín pọ̀ mọ́. Bí dádì mi tí mo rí tó bí mi wá sáyé ó ti kú, so mo á fẹ́ ṣe sàárà fún un. Mi ò tí ì ṣe ìnáwó ẹ̀ mo fẹ́ á ṣe. Àwọn ṣọ́ọ̀ṣì kan máa ní pé kò pọ́sí pé ọmọ tó jẹ́ kìrìsìtẹ́nì kó ṣe irú sàárà yẹn. Ìbéèrè mi nìyẹn. Ọpẹ́ o. Ọba Nígbàgbọ́ yín bá ti rọ̀ mọ́ Abisa. fẹ́ lọ sí. Nígbàgbọ́ yín bá ti rọ̀ mọ́ fẹ́ sílẹ̀. Ọba Ẹrasa. Bàbá wòlíì. Ọba kábíyèsí sá o. Ẹ káàbọ̀. In fact inú mi dùn gan láti join program yín lénìí. Inú mi dùn, mo ti ń send request, inú mi dùn. Aṣọ tẹ́ fi ń pidán ní fàyà. Mo fi títóbi Ọlọ́run búra àti àwọn wòlíì tí mo ti ń rí ní àgbàlá ẹ̀yin mo gbà ń wòlíì. Torí mo bá àwọn wòlíì ṣe púpọ̀. Ṣùgbọ́n program yìí mo ṣe wá rí pé mo join ẹ̀ lénìí. Mo ní ìbéèrè ni sà. Ẹ béèrè. Ìbéèrè mi ni pé Bíbélì ní ìdá mẹ́wàá àwọn ọmọ Néfì lónìí. Ṣé tòótọ́ ni? Bíbélì sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Mo ní Ó sọ Bíbélì bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀. Ok. Kí ló dé tí àwọn wòlíì ò kó fáwọn ọmọ Néfì? Torí pé Ṣé wọn ò nípa kábẹ̀ wòlíì. ni? Àbọ̀n kàn ń jẹ̀yìn mọ́lẹ̀. Torí ebi ń pa wọ́n. Ọba wòlíì nìyí o. Ìdí nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Torí mo bá wọn kan sọ̀rọ̀ yẹn. Nẹ́tíwọ́ọ̀kì yẹn fail. Pẹ̀lú ọba. King Olúdáàmọ̀. Èèyàn mi kábíyèsí bàbá. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Yeah. Lórí nǹkan tí báwọn bàbá yẹn sọ ni. I'm sorry. Nígbà tó ní ṣé wọn kò fún ọmọ Léfì. Àwọn wo lọmọ Léfì? Ṣé ọmọ Léfì wà Nàìjíríà ni? Yà ọmọléfi wà Nàìjíríà. Ṣé o so ọba ṣé ẹ̀yin ọmọ Léfì lẹ́yìn kọ́ máa kó fún yín? Àwọn ọmọléfi ni àwọn alùlù, àwọn akọrin, àwọn tó ń gbálẹ̀ sí ṣọ́ọ̀ṣì, Okay. àwọn amọ̀lé. Yà. Okay. Yeah, ọba ìyẹn ó lọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ tight or no tight tí wọ́n sọ yìí. Mo rò pé the doctrine that we are following, doctrine ìṣe Jésù là ń ṣe, and Jesus does not pay tithe. So that is fẹ́nikẹ́ni. Jesus does not stop ebi kan ṣo tó ti sọ pé tí Jésù ti sọ̀rọ̀ nípa tithe, it's never compulsory it's pé bóyá òdìdàn pé kàn san tithe. Ṣé ẹ rò pé tithe is compulsory nínú ìjọ? I'm supporting offering, supporting donation, but tithing mi ò rí kankan tó solid nínú ẹ̀. Ọba ẹ̀tọ́ mọ́lẹ̀ sí. Tithe compulsory fún ẹni tí ó bá lè ná sí ibi tó ń sọ wípé kán ná sí. Ìdí pàtàkì tó ń fi mú tithe sílẹ̀ torí ti àwọn aláìní ni, torí ti àwọn tálákà.
láti fi tẹ́ ràn bá wọ́n lọ́wọ́. yìí bíbélì sọ wípé tí ọ̀nà yẹn bá jìn ó ní kẹ́ sọ di owó immediately tẹ́ bá ti dé àgọ́ àjọ kẹ́ fi owó yẹn kẹ́ lọ fi ra nǹkan kí ẹ̀yin àti àwọn tálákà tó wà nídìílé yín àtàwọn aláìní bàbá kẹjọ jẹ. So but today they have turned it upside down. Ìdí nìyẹn tí Jésù fi bẹ́ ìpè fún wọn wípé ègbé ni fún yín ẹ̀yin Farisí tí ẹ ń gba ìdámẹ́wàá méjì. So Jésù contradict ìdámẹ́wàá. Jésù ò wà lẹ́yìn ìdámẹ́wàá. Exactly. So Nítorí pé wọn ò lò ó bóyá jẹ́ kí wọ́n lò ó. that is the key. Wọn ò lò bó ṣe yẹ kán lò. Ọba mi ti ráyè contact pẹ̀lú àwọn ìjọmọlúàbí náà. Mo ti try gbogbo strategy tẹ́ ti fún mi mo ti try. Ẹ kọlù wọn ni. Mo ti máa pè wọn ò ní gbé inú pé kán busy ìgbà mi Ẹ busy on the call. send voice message sí wọn. Mo ti send voice note yẹn ṣì wà ń bẹ̀ dòní more than 3 months ago. Ẹ tún padà send díẹ̀. Wọ́n máa ti ẹ mọ̀ pé message pọ̀ wọ́n máa ti slow ẹ kọjá. Mo mọ̀ èmi náà mọ̀. All right. Tàbí ẹni sùúrù nọ́mbà wo lẹ pè nọ́mbà kí ló bẹ̀rẹ̀ nọ́mbà ẹ̀ àbí kọ́ pé nọ́mbà mi kí n sì pé báwọn ti ṣèǹjì nọ́mbà. Ọba ẹ mọ ọkọ màá chat yín up nínú inbox yín ẹ jẹ́ kí n drop message nínú inbox yín. Ó dáa. Mo ní mi ò fariwo when I'm doing program I don't want noise don't say anything. Ọba ẹ kálẹ̀ o. Ọba ẹ mo wà ń ṣó ni mo fẹ́. Ó wà ní sí òde bá wa sọ̀rọ̀ níbí. Kò sáyè mi. Hello. Ẹ kálẹ̀ ọba ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ẹ jọ̀ọ́ táìtì tí wọ́n ń sọ yẹn ibo gangan ló yẹ ká máa san sí kí ni nǹkan tó yẹ ká máa fi ṣe. Ṣé ẹni bíbélì síbẹ̀ yẹn? Ó wà sà. Ẹgbẹ́ bíbélì yìí kẹ́ gbọ́ ibi tẹ́ máa san fún. Ok sà. Mo wà pẹ̀lú yín. Malachi 3 verse 10. Malachi 3 verse 10. Malachi. Ẹ jọ̀ọ́ mú un bọ̀. Malachi tẹ́ bá ti rí Matthew ẹ máa padà sẹ́yìn. Òun ni ó dà pé òun ni ìwé tó parí Old Testament. Ok. Malachi. Ẹ má bínú mi tí ì rí o. English lẹ́ ń kà tàbí Yorùbá? English ni sà. Mo ti rí Matthew. Ẹ máa padà sẹ́yìn. Ok sà. Luke. Mark. Iwájú lẹ́ ń lọ yẹn náà. Tẹ́ bá ti rí Matthew ẹ máa padà sẹ́yìn. Ok. Ó ga o. Ìpẹ́ mo ti ka Bible last o. Ọba mi rí o, bóyá kẹ́ fún mi ní pass yẹn kí n máa kà later kí n má block àwọn tó fẹ́ béèrè question. Malachi chapter 3 verse 10 sọ wípé ẹ mú gbogbo ìdámẹ́wàá yín wá sí ilé ìṣúra ló pé kò sọ pé church ilé ìṣúra means storehouse. So ibi tí àwọn èèyàn bá pèsè síbẹ̀ tó ń pè ní storehouse tó ń ti ń kó oúnjẹ fún àwọn tálákà náà sọ pé kẹ́ mú kíní yẹn lọ kì í ṣe ní church. Ok. Ẹ̀bùn ni káàdì. Hello. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ káàbọ̀ sà. Yes sir. Ẹ kú sí Olúwa sà. Olúwa kú sí Ọlọ́run sọ báyìí lọ́dọ̀ sà. Àṣẹ.
ẹ jọ fẹ́ béèrè àwọn ìbéèrè kan kò yé mi mo ní ọ̀nà wo nìyẹn lè gbà téèyàn fi lè dé ìjọba ọ̀run torí àwọn ayé tá a wà nísìnyìí gbogbo church kò sí ìbẹ̀rù Ọlọ́run níbẹ̀ so kíní yẹn wá máa ń bà mí lẹ́rù pé báwo nìyẹn sì lè gbà téèyàn fi lè dé ìjọba ọ̀run. ọ̀nà tí yẹn lè gbà ni pé kó má bà tènìyàn jẹ́ kó dẹ̀ máa ṣe oore tí agbára ẹ̀ bá ká kó dẹ̀ máa ṣàìní ó ti parí. ẹ ṣé gan-an. ọba ẹ kálẹ́ ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? ẹ ra sà Ọlọ́run ní kú làákàyè yín. Question tèmi ni pé mo máa ń gbọ́ tí wọ́n máa sọ pé Jésù ni Olúwa àti olùgbàlà wa. Ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ṣé bó ṣe rí nìyẹn? Ẹ sà. Jésù ni Olúwa àti olùgbàlà àwọn born again kì í ṣe fúnrú àwa. Ok. Ó ní àwọn tí Jésù jẹ́ Olúwa àti olùgbàlà fún. Irúfẹ́ àwa nísìn onígbàgbọ́ ni wá, a ò kì í ṣe Kristẹni. Ok. Ìyàtọ̀ wà láàrin onígbàgbọ́. Àwọn Kristẹni Jésù jẹ́ Olúwa àti olùgbàlà. Ok. Bó ṣe rí nìyẹn. Thank you, sir. Yes, sir. Thank you. ọba o Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àdúpẹ́ o ìbéèrè mi ni wípé ni ó béèrè níbi tí ẹ bá dé yẹn pé kí ni ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àti kìrìsìtẹ́nì sà. A ò rí ẹni tó ń sọ̀rọ̀ gan. ayé kò tọ́ ló ń sọ̀rọ̀. Ṣé ẹ ń gbọ́ mi báyìí? bẹ́ẹ̀ ni sà mo gbọ́ yín. Àwọn Kristẹni ni àwọn tí ò gbọdọ̀ ní owó láyé kán tó kú. Anybody tó bá ní owó ok nínú wọn ó gbọ́dọ̀ lọ ta gbogbo nǹkan tó bá ní tó bá àwọn tálákà wọ́n lè rí ìjọba ọ̀run wọ̀. Àwọn Kristẹni nìyẹn. Àwọn onígbàgbọ́ they can believe in anything. Ẹlòmíì lè believe nínú Ọlọ́run, ẹlòmíì lè believe nínú owó. So anybody tó bá believe lórí ẹlòmíì lè believe lórí ìyá àti bàbá. So anybody tó bá gbàgbọ́ lórí kankan nínú ayé ni wọ́n pè lórí gbàgbọ́. Ṣùgbọ́n àwọn Kristẹni ni ẹni tó jẹ́ wípé tí wọ́n bá ní anything wọ́n gbọ́dọ̀ lọ tà kán fi bọ́ àwọn tálákà káwọn máa rìn ní kòròfo kán lè rí ìjọba ọ̀run. ok ẹ ṣeun sà. Ẹ̀yin ọmọ ìyẹn fẹ́ jẹ́ gbà o, ẹ̀ disturb mi o. Hello. Kí ni ìbéèrè yín? Hello, ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Hello. Ẹ lọ ra Ẹ dátà. káalẹ́. Ẹ lọ ra dátà. Ìwọ tó subscribe yẹn wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Hello, ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé compulsory ni sàárà ni? Because ẹlòmíì believe pé tí ò bá ṣe sàárà, àwọn òkú ẹ̀ kò lè rọrùn àbí báwo ni wọ́n ṣe máa ń sọ. Ẹlòmíì ṣáà believe lórí sàárà yẹn pé tí èèyàn bá ti ṣe bẹ́ẹ̀ kò lè jẹ́ nǹkan láyé ni àbí òkú yẹn ò lè rọrùn wọ̀. So mo fẹ́ mọ̀ bóyá compulsory ni. Ọba Solomon ò kì í contradict anything. Ẹni tó bá gbàgbọ́ lórí òkú kó lọ máa ṣe sàárà. Èmi ò kì í ṣe irú kan bẹ́ẹ̀, èmi ò gbàgbọ́ nínú ẹ̀. Okay? Ẹni tó bá ti kú kò lè ràn ẹ́ lọ́wọ́ mọ́, kò lè help ẹ̀. But ẹni tó bá mọ̀ pé òun gbàgbọ́ nínú ẹ̀ tó dẹ̀ ń work fún òun kó lọ máa ṣe. That is all.
ẹ ṣé gan sà. Ya YK Baka, mo ti follow yín padà. Thank you. Tẹ bá tọ̀ tí kinní yẹn. Hello ọba, Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀. Ìbéèrè tèmi ó dá lórí ọdún àwa mùsùlùmí. Okay. Ṣé ẹ̀yin gbàgbọ́ nínú pé wọ́n ní mi ṣe mùsùlùmí, mi ò lè bá wọn jẹ oúnjẹ wọn, mi ò lè bá wọn jẹran, mi ò lè bá wọn jẹ rice. Ṣé ẹ̀yin onígbàgbọ́ lẹ́yìn, ẹ̀yin ò ṣe kìrìsìtẹ́nì, ṣé ìgbàgbọ́ tí yín débẹ̀ náà pé kẹ má máa jẹ oúnjẹ ọdún? Ẹ jẹ́ kí lẹ lè sọ sórí oúnjẹ ọdún jíjẹ fún àwọn tí kò ń ṣe mùsùlùmí nígbà ọdún? Màálù ọdún lèmi jẹ yìí. Màálù ọdún léyà lèmi ta yín ẹ̀ yìí. Ok, àwọn onígbàgbọ́ mi sọ bíi pé ọdún tí wọ́n ṣe yẹn àwa ò lè bá wọn jẹ oúnjẹ ọdún wọn. Ìgbàgbọ́ ti tiwọn nìyẹn. So ṣé ẹ rí ilé ayé yìí, olúkálùkù ní entitled sí opinion. Ẹni tó bá sọ wípé ìgbàgbọ́ òun ò rọ̀ mọ́ kó lọ máa sí. Ẹni tó bá sọ pé ìgbàgbọ́ òun rọ̀ mọ́ kó lọ máa sí. Ọba Solomon, I free with anybody. Okay. I free with Muslim, Christian, herbalist, and anybody. I don't belong to everywhere. I don't belong to anywhere. I belong to everywhere. Okay. Kò sí wàhálà, nǹkan tí mo ní kí n bẹ̀rẹ̀ nìyẹn. God bless you. Aṣọdún ayọ̀ sà. Àṣẹ o. Ọba ẹ kalẹ̀, mo fẹ́ béèrè question kan, ṣé ń gbọ́ sà? Go on. Question yẹn ni pé tí bàbá bá jẹ́ Christian tó bá preach against Muslim pé ìwọ ọmọ mi ẹ̀sìn Muslim tó ń sìn kò dáa, ṣe understand? Or kí bàbá jẹ́ Muslim kí ọmọ jẹ́ Christian, kí bàbá yẹn wá preach against Muslim pé ẹ̀sìn tó ń ṣe yìí kò ń ṣe ẹ̀sìn tí Ọlọ́run tọ́ fún wa pé ká máa sìn, kó wá dín pé irú tí iléyá ṣe wà ń sìn, kí ọmọ yẹn wá ra ẹran fún bàbá ẹ̀ fún iléyá, kí bàbá yẹn wá gbà gẹ́gẹ́ bí bóyá ó fi jẹ èrè ọmọ, ṣé ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ sà? Ó lẹ́tọ̀ọ́. Ok, kí ni ìdí tó fi lẹ́tọ̀ọ́ sà? Ọmọ ẹ̀ ló rà á fún mi. Bọ̀ bàbá yẹn sọ ó discourage ọmọ yẹn pé ẹ̀sìn tọmọ yẹn ń ṣe kò dáa, ṣùgbọ́n tó ọmọ yẹn jẹ́ Christian, owó wà lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ ra ẹran fún bàbá ẹ̀ níjọ́ ọdún, bàbá ẹ̀ dẹ̀ gba ẹran yẹn, ó pa ó fún àwọn èèyàn jẹ. Ó jẹ wọn mọ́ ni. Question tí mo fẹ́ bẹ̀rẹ̀. Ilé tí bàbá àti ìyá bá ti wà kíkọ jẹ́ tẹ́ni tí kan jẹ́ mùsùlùmí. Tí ẹnu bàbá yẹn bá ti ká ilé yẹn ò lè tò. Ẹ ṣé gan. Ẹ bọ́ ni. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Ìbéèrè mi ni kí ni ìyàtọ̀ láàrin ẹlẹ́sìn àti ẹni tó ń sin Ọlọ́run? Láàrin ẹni tó ń ṣe ẹ̀sìn àti ẹni tó wá ń sin Ọlọ́run gangan. Kò sẹ́nibọ́dì tó ń sin Ọlọ́run, ẹlẹ́sìn ló wà. Okay. Ẹni tó bá fẹ́ sin Ọlọ́run kò ní lọ bí iṣẹ́ kankan rárá. Nǹkan tọ́lọ́run bá ní kó ṣe ló máa ṣe. Nǹkan tọ́lọ́run bá ní kó má ṣe kò ní ṣe. Kò ní ní ìpinnu kan tí òun fúnra ẹ̀ dá nìkan rò nínú ara ẹ̀. Ó gbọ́dọ̀ máa ṣe ti Ọlọ́run 24 hours. Ẹni tó fẹ́ sin Ọlọ́run ò dẹ̀ ní tẹ́tí fẹ́ gbé fún anybody. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn
àwọn ní olùjọsìn nǹkan tí wọ́n dé ayé bá tí àwọn bàbá wọn sọ fún wọn tí wọ́n dẹ̀ ń sìn àwọn ẹlẹ́sìn nìyẹn. ó dà sá ẹ jẹ́ má bínú pé question mi pọ̀ díẹ̀ sá o. A ṣe program kan sọ àwa dialogue lórí ọ̀rọ̀ kan a sọ pé kí n ṣe pé kéèyàn lọ sí church ní kó ń sin ọlọ́run àbí kí n ṣe pé bí ó lọ sí mosque bí kò ṣe tó bá fẹ́ sin ọlọ́run inú ìwà ẹ̀ gangan ni ẹ̀sìn wà kí lẹ rí sọ sí yẹn sá. ìwà ò kì í ṣe ẹ̀sìn, ìwà inú ẹ̀jẹ̀ ni ìwà wà, because ó possible kéèyàn ní ẹ̀sìn kó máa jalè. No, nǹkan tí mo sọ ni pé azin pé téèyàn bá tẹ̀ fẹ́ sin ọlọ́run pé ó pé mò ń bẹ̀rù ọlọ́run pé mo fẹ́ sìn pé inú ìwà ẹ̀ ni ó ti máa jáde pé kì í ṣe pé bí òun lọ chọ́ọ̀chì lójú òpó òun sin ọlọ́run ni mò ń sọ pé kí lẹ́yìn rí. The way tẹ́ fi béèrè question yẹn ó rí bákan, ìwàsẹ́ inú ẹ̀jẹ̀ ni wàá wà. Irúfẹ́ mi nísìnyí ní ìdílé wa aláìpé obìnrin gan, kò sí ìgbàgbọ́ tí mo lè gbà, kò sí ẹ̀sìn tí mo lè gbà láyé tí mo lè fi ká máa dó èèyàn oríṣiríṣi sílẹ̀. Ó wà nínú ẹ̀jẹ̀ mi. Mo ṣẹ̀sìn o, mi ò ṣẹ̀sìn o, mo gbàgbọ́ o, mi ò gbàgbọ́ o, mi ò lè fi wà yẹn sílẹ̀. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Àwọn ìdílé kan wà, wọ́n láìkí pé kó máa ta èèyàn lọ́rẹ, aláìnú ni wọ́n. Wọ́n ṣẹ̀sìn o, wọn ò ṣẹ̀sìn o, wọ́n gbàgbọ́ o, wọn ò gbàgbọ́ o, wọ́n máa ta àwọn èèyàn lọ́rẹ. Àwọn ìdílé kan wà, akágàn ni wọ́n. Wọ́n ṣẹ̀sìn o, wọn ò ṣẹ̀sìn o, wọ́n máa ya ọ̀dájú ni. Inú ìwà, inú ẹ̀jẹ̀ ni ìwà wà. Ẹ̀sìn àdáyébá ẹ̀sìn ni. Nǹkan tí a gbọ́ ló bàtà fi ń ṣẹ̀sìn. Ẹ̀sìn òkè ẹ̀sìn sí nínú ẹ̀jẹ̀. Ẹ̀sìn wà nínú nǹkan tí a dáyé tá a bá ta ń ṣe. A gbé ìwà wá látinú ẹ̀jẹ̀, látinú ìyá wa wá ni. Ọba mo wá ní last question sir. Okay. Bí Nàìjíríà bá ṣe wà ní Nàìjíríà yìí sir, ṣé a ní ìbẹ̀rù Ọlọ́run ṣá pẹ̀lú atmosphere tó ń jáde láàrin wa síra wa? Ṣé ìbẹ̀rù Ọlọ́run wà? Ṣé ẹ rí pé ṣé ẹ lè sọ bóyá ìbẹ̀rù Ọlọ́run wà láàrin wa? Ọlọ́run rán wa ń ṣe ká bẹ̀rù òun, ara wa la máa bẹ̀rù. Ọlọ́run ọ̀rọ̀ yẹn ò yé mi sá o. Ọlọ́run ò sọ pé ká bẹ̀rù òun ṣẹ́, ara wa là ń bẹ̀rù. Because ẹni tí Ọlọ́run bá fẹ́ ká bẹ̀rù òun, ẹ ò ní ìdí àti bẹ̀rù Ọlọ́run kẹ́ tó bẹ̀rù Ọlọ́run, tipátipá lẹ máa fi bẹ̀rù ẹ̀. Kò sí bí ọkàn yẹn ṣe lè ní tó bá àìrá ò lè sáyẹ̀nsì kí àìrá balẹ̀ níwájú ẹ̀ kó máa ṣẹ́ná wẹ́lẹ́wẹ́lẹ́ kó sọ pé ò ní bẹ̀rù. So kò lè ìṣètàkùn sọ pé mo fẹ́ bẹ̀rù Ọlọ́run, o ò ní ìdí àti sọ, o ò ní ìdí àti sí wo fẹ́ wo kọ̀ wo gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ nígbà tó bá fẹ́ kó bẹ̀rù òun. So gbogbo ìbẹ̀rù tá a ní láyé, má dófàdéya, má jalè, má ṣe gbá, à ń bẹ̀rù ara wa ni. Wípé tí n bá ṣe wọ́n dẹ̀ lè tì mí mọ́lé o, tí n bá ṣe wọ́n dẹ̀ lè rán mi lọ́gbà ẹ̀wọ̀n o, tí n bá ṣe wọ́n lè pa mí o. Kì í ṣe Ọlọ́run là á bẹ̀rù. Ìbẹ̀rù Ọlọ́run, whether you like it or not, you must fear. Tí àrá ti balẹ̀ lójú yín rí, kí àrá sán báyìí kó balẹ̀ lójú yín, kó a máa ṣẹ́ná ó ti ṣẹlẹ̀ rí lójú. Kò tí ì ṣẹlẹ̀ lójú mi bọ̀ mo ti wà nílé tó jẹ́ pàrà wọ ọbẹ̀ yẹn tí tẹlifíṣàn gbaná. So tí àrá bá sán tó bá balẹ̀ níwájú ènìyàn, kò sí bó ṣe lọ́kàn tó àrò àbà. So tọ́lọ́ máa fẹ́ kẹ́ bẹ̀rù òun, tipátipá lẹ́ máa fi bẹ̀rù ẹ̀, whether you like it or not. So gbogbo ìbẹ̀rù tá a sọ là ń bẹ̀rù láyé yìí, ara wa là ń bẹ̀rù, kì í ṣe Ọlọ́run. Ọba ẹ jọ̀ọ́ ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ o, mo ń wá ìmọ̀ kún ìmọ̀ ni o. Okay. Adé inú mi dẹ̀ dùn ní ní fox time tí màá kọ́kọ́ wá sí as in tẹ́ máa pick me up. Okay. Now Christian ni mí, mo máa ń lọ church but not all the time because àwọn kankan ti ṣẹlẹ̀ tó jẹ́ kọ́ church sún mi.
but wọ́n máa ń wàásù nínú ìwàásù mo máa ń gbọ́ kinní yẹn wípé wọ́n á ní pé bẹ̀rù Ọlọ́run pé nínú ìwà pẹ̀lẹ́ nínú pé má pààyàn má ṣe gbá kan má ṣe tibí má ṣe tọ̀hún ni bíbẹ̀rù Ọlọ́run wà ìdí nìyẹn tí question tí mo kọ́ béèrè yẹn pé ṣé ní àárín ara wa Nàìjíríà yẹn ṣé nípa mùsùlùmí ni nípa ti kìrìsìtẹ́nì ni àbí nípa ti tàbáláyé gan ṣé ẹ rí sáìn pé a kò ní ìbẹ̀rù Ọlọ́run bóyá nínífẹ̀ẹ́ ara ẹni nínífẹ̀ẹ́ ara wa àbí mi ò mọ mo ṣe lè put question yẹn sà kò really question yín yé mi ètè mi ẹ ni ṣe ò sà yé okay tí bá fẹ́ dáhùn question yẹn ní gbólóhùn kan tí bá fẹ́ ṣàlàyé tí mi bá fẹ́ ṣàlàyé kankan màá sọ fún yín pé kò sẹ́ni bọ̀ tó níbẹ̀rù Ọlọ́run but èmi tó wá ń sọ fún ẹ̀yin wípé Ọlọ́run ọ̀ràn wa ká bẹ̀rù òun sẹ́ gbogbo ìbẹ̀rù tí a ń bẹ̀rù láyé à ń bẹ̀rù ara wa ni tí bá dẹ̀ lọ jalè níbi kan wọ́n máa pa mí o tí bá gbá ìdíyàwó níyàwó inú sí wọ́n dẹ̀ lè arrest mi kì í ṣe pé bóyá ó ń bẹ̀rù pé kọ́lọ́ má bàa pa á ṣùgbọ́n tí Ọlọ́run fúnra ẹ̀ tó bá fẹ́ kẹ́ ẹ bẹ̀rù òun mo ní tipátipá lẹ́ máa fi bẹ̀rù Ọlọ́run sẹ́ ó dà sà ọ̀rọ̀ mi ti yé báyìí ó ti yé mi ó ti ní yé mi bíbẹ̀rù ara wa kò sí a ò bẹ̀rù Ọlọ́run Nàìjíríà ò bẹ̀rù anybody ò bẹ̀rù Ọlọ́run ní Nàìjíríà à ń bẹ̀rù ara wa ni. ọba ǹjẹ́ tí n bá wá sọ wípé mo fẹ́ máa ṣe tọlọ́run àbí pé mo fẹ́ máa sin tọlọ́run ṣé ó compulsory pé kí n lọ sí church kó tó di pé mo gbà pé mò ń sin àbí nínú ìwà mi sí àwọn tábàjọ ń gbélé ní sísin Ọlọ́run yẹn ti lè gbà jáde. Nínú ọkàn yín lẹ ti lè sin Ọlọ́run mi ò tiẹ̀ lè sọ pé lẹ ti lè sin Ọlọ́run because a ò kì í sin Ọlọ́run Ọlọ́run ò kì í ṣe ẹran tó máa ń sìn nínú ọkàn yín lẹ ti lè yin Ọlọ́run lẹ ti lè fi ògo fún Ọlọ́run how tí ọkàn yín bá ní fẹ́ ṣe oore fún ènìyàn tó bá ṣe oore yìí ẹ ti fògo fún Ọlọ́run tí ọkàn yín tó bá sọ fún yín wípé kẹ́ bá tènìyàn jẹ́ tí ọkàn yín kan dẹ̀ sọ fún yín pé kó tó fẹ́ ṣe é kò dá má ṣe tí ẹ ò bá ti ṣe ẹ ti fògo fún Ọlọ́run nìyẹn ìbẹ̀rù Ọlọ́run ìfọkànsìn Ọlọ́run inú ọkàn ló wà kò sí ní church kò sí ní mosque kò sí nílé awo inú ọkàn ẹ ló wà. ẹ ṣe gan sà ó dà sà ó ti yé mi. ẹnu ọba àgbáyé ẹ pàtó fún Tinubu. bàbá ń kí káàbọ̀ yín o sálàáfíà lẹwà. àkúṣe ọrẹ o a wà kí ni ìbéèrè dáadáa o yín kí ni ìbéèrè yín. a kàn fẹ́ kí ọba lásán ni o president ọba ò ẹ bá lè wa gbé àwọn èèyàn kan fọ́lò àkàlẹ̀ open ojú wa kẹlẹ̀ rí wa dáadáa. president ò lè kí èèyàn kó má lè drop owó. kí lẹ rí. mo ní president ò lè fẹ́ kí èèyàn kó má lè drop owó ṣẹ́. ẹ ká lè drop owó ọdún. ṣé ká máa pe account number ni. ẹ sọ fún àwọn èèyàn kan fọ́lò wa so ká lè fi open ojú wa sí. àwọn president ò lè bára wọ̀nyí àwọn ilé òkè ṣe president original orí olórí ló ń lo ẹran ìyá Òṣogbo president ẹ bẹ̀yàn pé kó máa follow ẹ. Wow. Ẹ káalẹ́ ọba. ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wọ̀n. Adúpẹ́ fọlọ́. Ẹ sì kú ọdún. o kí ni ìbéèrè yín. Ọba inú program tẹ ṣe sí tẹ bẹ ẹni yẹn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ẹni yẹn sọ. Hello. mo ń gbọ́ yín. Hello. mo ń gbọ́ yín sẹ́. Ok mo tún try kẹ gbé mi wọlé lọ ó ti pẹ́ gan but mo tiẹ̀ because mo follow program yìí and I like the way even though interview tó ń ṣe fún yín recently
mo follow ẹ̀ and I like the way you speak there. In fact, you are so intelligent. Mo wá rí i pé the same vision we have. Òótọ́ ni tọ́lọ́ bá fẹ́ kí èèyàn bẹ̀rù ẹ̀, ó máa jẹ́wọ́ rẹ̀. Mo ti abuse Ọlọ́run rí tó jẹ́ pé nígbà tí mo wà ní Mali 2004 táwọn kan ṣẹlẹ̀ sí mi tí mo ní kò sí Ọlọ́run. Mo dìde even though that day I was even mad of anybody even though mo ní kò sí tó ń jẹ́ Ọlọ́run. Gbogbo tí mo sùn ó jẹ́wọ́ rẹ̀ fún mi. Mo rí i pé nígbà tí mo sùn mo bára mi nínú àgbàrá omi tó funfun. Àlá yẹn mo wá bára mi ojú yẹn wá rọ àrá yẹn wá sán. ẹ lọ máa sọ story yín fún àwọn tó ń ṣe fíìmù kan bá fi ṣe fíìmù jáde. ẹ kalẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? ẹ ra sà. ẹ jọ sà mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ kan tó rú mi lójú ni sà. Tí màmá tó bá fi ilé ọkọ ẹ̀ sílẹ̀ tó wà níbì kan tí àwọn méjèèjì dẹ̀ jọ wà láyé sà, then bóyá létà bàbá yẹn wá kú, màmá yẹn dẹ̀ mọ̀ ó dẹ̀ bí ọmọ mẹ́ta tó ti dàgbà fún bàbá yẹn. Meanwhile kó tó di pé bàbá yẹn kú, ó máa ń pè kí lẹ́kọ̀ọ̀kan tó máa ń sọ pé fún mi lówó o, tí bàbá yẹn dẹ̀ máa fún lówó. But tí bàbá yẹn wá kú tí ò wá lọ sí ibi òkú bàbá yẹn, even àwọn ọmọ tó bí gan, èyí tó tiẹ̀ wá kéré jù wá pé wípé màmá ṣé ẹ gbọ́ wípé bàbá wa kú ni. Ó dẹ̀ ní mo gbọ́, mi ò tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ pe káàdì ẹ náà ni. Látìgbà yẹn wọ́n ṣe wá ṣòkú gan kò wá lọ. Ṣé irú ìyá yẹn tí èèyàn bá wá fi sílẹ̀ sí ààyè títí ẹ̀, ẹ jọ sà mo fẹ́ béèrè pé ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ níwájú Ọlọ́run àbí kò sí ẹ̀ṣẹ̀ sà? ṣé ìyá yẹn ló bí ẹni ẹni kàbí ìyá yẹn ló bí. ìyá yẹn ló bí. àmọ̀ràn tí máa fún ẹni ẹni wípé wọ́n ní láìsí ìdí obìnrin ò kì í jẹ́ kó mọ́lú. Màmá ẹnìkan ni ó yé ìdí tí ò fi lọ. Ìjẹ́ ọmọlúwàbí láàárín ìyá sí ọmọ ẹ ò gbọ́dọ̀ jẹ́ kó stop. Ìdí tí ò fi lọ màmá ẹnìkan ló yé. So that is it. Sà ṣe rí ẹ jọ̀ọ́ sà ẹ má bínú, ṣe rí kó tó di wípé bàbá yẹn gan dàgbà kó tó di pé ó kú, màmá yẹn máa ń sọ wípé tí àwọn ọmọ bá ń sọ wípé ẹ padà, ó máa ń sọ wípé ojú ń ti òun. But tí wọ́n bá béèrè lọ́wọ́ bàbá wípé kí ló dé, tàbí lọ́wọ́ màmá gangan wípé kí ló dé tó tiẹ̀ wá kó odidi ọmọ mẹ́ta kalẹ̀, tó jẹ́ pé ọmọ last born ẹ̀ gan ó ti wọ bí 50 years, ọdún tó ń bọ̀ ọmọ yẹn máa wọ 50 years. So kán wá sọ wípé kò sí ẹni tó ṣẹ òun lẹ́yìn wípé wọ́n máa ń sọ wípé yóò bá ìyá ẹ̀ nígbà tí wọ́n wà ní kékeré. So ẹ̀ṣẹ̀ kan tó máa ń sọ wípé bóyá ó wà láàrin ẹni níwájú Ọlọ́run àti ènìyàn, wọ́n máa ń sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan. Kódà bàbá yẹn wọ́n sanwó orí ẹ̀, ó ṣe wedding, wọ́n lọ ṣe wedding ẹ̀ ní India nígbà tí wọ́n fẹ́ màmá yẹn. But ẹ̀ṣẹ̀ tó máa ń sọ wípé wọ́n ṣẹ̀wọ̀n nínú ọmọ Abẹ́òkúta dẹ̀ ni màmá yẹn. Ẹ̀ṣẹ̀ tó máa ń sọ wípé wọ́n ṣẹ̀wọ̀n ni wípé ìgbà tí wọ́n wà ní kékeré wọ́n máa ń sọ wípé bíi kí ẹ̀gbọ́n kó máa sọ wípé yóò bá ìyá ẹ̀ láyé, yóò bá ìyá ẹ̀. Ẹ̀ṣẹ̀ kan yẹn náà ni sà. Well, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ pé ẹ̀ṣẹ̀ kan ni, but èmi mọ̀ wípé there is something tí àwọn méjèèjì ò sọ fún yín tó jẹ́ pé àárín àwọn méjèèjì ló wà. Ṣé mọ̀ wípé tí ọmọ bá ń lọ èèyàn ní fún nígbà míì a lè rí kọ̀ọ̀kan gbé sọ fún wọn kán lè máa sọ yẹn kiri. But ìyá yẹn nìkan ló yé. But ojúṣe yín gẹ́gẹ́ bí ọmọ ẹ ò gbọ́dọ̀ stop ẹ̀, that is all. Ẹ ṣé gan sà. God bless you. More grace sà. Yes sà. Ẹ ṣé sà. Ọ̀rọ̀ Ọlọ́run yìí aya ọba Mọ́rẹ́nikẹ́ worldwide. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ sà, òwe kan ni mo fẹ́ béèrè ìtumọ̀ ẹ̀ sà. Okay. Òwe náà ni pé ẹ pa lẹ́ẹ̀kan yẹn, so òwe yẹn wọ́n máa ń pa kò yé mi dáadáa. Tó máa ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kúmólú.
mi ì mọ túmọ̀ òwe yẹn sà. tí ò bá nídìí bẹ́ẹ̀ obìnrin ni ò sà. kú mọ́lú ìtumọ̀ ẹ̀ ni wípé tí ò bá nídìí ẹ̀sẹ̀ ò kì í sí dédé sẹ́ kó pa òun bá kókun wá ni tí ò bá pa ẹran ò lè kun ẹran so nǹkan ló máa ń fa nǹkan jáde nǹkan tí o sọ ló fa ọ̀rọ̀ tí mo sọ sí ẹ ìbáà jẹ́ rere àbí ibi. ok ok ẹ ṣé sà. ìmọ̀lẹ̀ olúwa tàn ó tán sínú ayé mi ẹ̀mí tí ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ tíyàn bá láàlá pé èèyàn ká máńgò nídìílé bàbá ẹ̀ èèyàn kan nídìílé bàbá yẹn wá ń bínú síyàn pé máńgò yẹn kankan ò kárí wáì téèyàn lọ ká máńgò yẹn èèyàn wá ju máńgò yẹn sílẹ̀ fẹ́ nìyẹn ó wá dìjà lójú àlá yẹn so èèyàn wá tají. ìgbà tó dìjà yẹn ṣé wọ́n lura ni kàbí wọ́n kàn táwọn síra. hello. ó ń ta ó máńgò yẹn hello sà. yes sà. mo ní ṣé wọ́n lura lójú àlá yẹn ni àbí wọ́n kàn táwọn síra. wọ́n ta òun síra ni wọ́n ta òun síra ni. ìtumọ̀ ẹ̀ ni wípé ògo kan wà ní ìdílé bàbá ẹnìyẹn tí ẹnìkankan ò lò rí tó dẹ̀ jẹ́ pé ẹnìyẹn ló ń lò tí àwọn èèyàn wá ń gbógun tì wípé ògo tó ń lò yìí kò sẹ́ni tó lò rí ní ìdílé wa. ṣùgbọ́n ẹnìyẹn wà nípò pẹ́ni tí ò tí ì rọ́wọ́ mú dáadáa. ó fi hàn wípé ẹnìyẹn sì máa rọ́wọ́ mú ní ọjọ́ iwájú. tó kẹ́nìyẹn yẹn wọ́ pé wọ́n ògo tí wọn ò ṣe rí nídìílé ẹnìyẹn sì máa padà sí bọ̀ táwọn èèyàn máa gbógun tì wọ́n. ẹ̀mí yẹn á gùn sà. ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè ìtumọ̀ òwe ni wọ́n á ní sàn láàrin ajínimi ní pẹ̀kọ̀rọ̀. sàn láàrin ajénímù ní pẹ̀kọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ ní bí ẹ ṣe wà yìí ẹ mọ̀ wípé tí ẹ bá fẹ́ kó onílé àná yín ẹ mọ̀ pé ó yẹ kẹ́ dágbére ṣùgbọ́n tí ò bá sówó lọ́wọ́ yín ẹ lè sọ pé àná mi mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré gba nǹkan ní títì ń bẹ̀ ẹ ti sá lọ nìyí torí pé kò sówó lọ́wọ́ yín ló fà tẹ́ fi pá ẹ̀ kọ̀kọ̀ yìí. ó yé mi bẹ́ẹ̀ sà. ó yé sà. hello sir ẹ kú ẹ sir yes sir yes sir. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè tí bóyá èèyàn kan eléyìí ń ṣàlà o èèyàn kan rìn lọ báyìí ní ọ̀nà then the next day àwọn labalábá wọ́n kàn wá ń kind of fò bẹ́ẹ̀ nìyẹn ṣeré bàlẹ́ lọ́wọ́ tún fò lọ tún fò wá ẹ̀yọ́ kí ni yẹn irú sáìn wo nìyẹn. kò ní sáìn kankan. it's just normal. ẹnìyẹn kan jọ òdòdó lójú labalábá. okay all right thank you. ẹ̀yin yẹn wọ̀nyí ò double tap you don double tap at all ẹ ti jẹ́ kí láìfù yẹn kó wọlẹ̀. hello. ẹ káàbọ̀ sí àlàáfíà ni. a kú òní sá kọ́lọ̀ ń jẹ́ arí pé ìtẹ́mi fẹ́ béèrè ni pé sẹ́mọ̀ nísìn wọ́n ní téèyàn bá rìn lọ ní títì
tó wá ń fojú kó jàǹkáwọ̀ bóyá ẹniyẹn ò lówó lọ́wọ́ tó wá ń fojú kó jàǹkáwọ̀ always so òun ò sọ pé ayé ní í ṣe àbí bóyá ìdíwọ́ kan tó bá jẹ́ pé ó lówó ẹni tó ti wà òkè tó lówó lọ́wọ́ ló wá forí kó jàǹkáwọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́yẹn sà. ó fẹ́ rọ́wọ́ ayé náà ni kẹ́ni máa múra sílẹ̀ ó fẹ́ rí ìjà ayé. ok ọba ẹ káàsán sá káàbọ̀ kí ni ìbéèrè yín. mo lálàá kan ni tí ó dẹ̀ ń ṣe bí kàyéfì fún mi so mo fẹ́ béèrè àlá yẹn ni sá. ok ẹ ṣe gan sá mo lálàá pé mo rí ìyá mi lójú àlá wọn kọ ẹ̀yìn sí mi wọn wá receive call ní ilé tí bàbá mi kọ́ long time ago sá so mo wá ní wọn mi kí ló dé fi kọ ẹ̀yìn sí mi náà mo ń bá yín sọ̀rọ̀ wọn ti dá mi lóhùn wọn make call yẹn lọ so mo ní wẹ́ tẹ bá ti make call yẹn tán ẹ ṣáà bá mi sọ̀rọ̀ so ibẹ̀ yẹn wá ká kúrò mo wá rí pásítọ̀ wa ó wá kọjá níwájú mi lójú àlá yẹn náà ó kọjá mo wá bọ́ òun náà sọ̀rọ̀ òun náà ò dá mi lóhùn ó kọ̀ lọ ni wọ́n ní kí ló ń ṣàwọn pípọ̀ tí wọ́n dá mi lóhùn the next thing mọ́tò kọ́kọ́ ń sábọ̀ ni mọ́tò yẹn ó kún fún èrò tó yẹn ń sábọ̀ pẹ̀lú speed báyìí mo kọ̀ yẹ ara fún mọ́tò yẹn ni mọ́tò yẹn wá lé accident so gbogbo wọn wọ́n ṣà ń bára wọn jà tí mo ṣe tají nìyẹn. kódà nǹkan ṣẹlẹ̀ ni pé ó ní ọ̀rọ̀ kan tí arábìnrin kan ti bá yín sọ ó dẹ̀ ti fẹ́ jẹ́ ń sọ àwọn ènìyàn tó gbé kán bá yín sọ tí ẹ ò gbọ́ so ọ̀rọ̀ tán wá bá yín sọ tí ẹ ò wá gbọ́ yẹn so tí ẹ ò bá padà gbọ́ ọ̀rọ̀ yẹn ní nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tó lásìdẹ̀ntì yẹn ló máa ṣẹlẹ̀ sí wọn bọ̀ tó lè má wá jẹ́ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ yẹn torí nǹkan tó ń bá yín sọ tí ẹ ò gbọ́ yẹn ó léwu fún ẹ̀mí yín ó dẹ̀ léwu fún ọjọ́ iwájú yín so nǹkan tó ń sọ fún yín pé kẹ́ lọ gbọ́ ìtumọ̀ kọ́ ọ̀tọ́ mẹ́kì ni. ok sir nítorí kan tó ṣẹlẹ̀ ni pé èmi àti màmá mi agree rárá mo àti agree rárá so ìgbà tí mo pè wọ́n pé báwo lẹ everything wọ́n náà ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ mo ní èmi ọmọ yín wọ́n náà ò mọ̀ mi mo dẹ̀ pọ̀ àwọn ẹ̀gbọ́n mi ní kí n fi wọ́n lẹ̀ pé nǹkan tó bá ti ń pé kí n ṣí wọ́n lẹ̀ máa wò wọ́n ràn. kí ni nǹkan tí mọ́mì yín bá yín sọ kó tó di pé ò gbé. no èmi mo jẹ́ nǹkan tó ń pé tí mo fi dàgbà mo mọ màmá mi so ìgbà tí mo pé bóyá bíi ọmọ ọdún 20 mo wá rí màmá mi wọ́n bá dáadé mi sọ̀rọ̀ pé àṣé màmá mi lè rán ní mọ́mì mi ni mo ní òkè iṣẹ́ méjì ti padà wọ́n náà wọ́n ti padà then after 2 days màmá mi bá kọ́ ẹ̀rẹ̀ ó tún lọ mo ní màmá mi kọ́ wọ́n ní ó tún lọ tó ṣe máa ń lọ mo ní òkè bàbá mi ló tọ́ mi dàgbà ìyá mi ò tọ́ mi dàgbà so at the end of the day mo wá rí màmá mi ìgbà tí bàbá mi kú inú màmá mi ń dùn wọ́n ṣe pa bàbá yẹn máa ẹ̀ mọ̀ èmi mo jẹ́ nǹkan tó ń pé èmi tí wọ́n bá sọ̀rọ̀ fún mi mo ń believe wọ́n ní eléyìí ò dá èmi ìtọ́ba níyàn kan ò dá èmi máa ń like láti ìyàn yẹn ó ṣe fèmí náà kí n balẹ̀ mọ̀ pé kò dá mo kì í believe pé wọ́n sọ pé so ìgbà yẹn mo ṣàwò mo ò sọ̀rọ̀ so ìgbà tí bàbá mi kú ìyá mi ò lọ sí òkú wọn inú gbogbo wọn ṣáà ń dùn so kíní yẹn mo gbé sínú for a long time ẹ máa ní bàbá mi ò dá bọ̀ bàbá mi ló tọ́ mi dàgbà so kíní yẹn ó dùn mí gan so èmi àti mo kàn máa wò wọ́n ni so wá dé ìgbà kan tó ń pé mo fẹ́ travel lọ gbá bọ́ọ̀lù kò sówó lọ́wọ́ mi gbà yẹn kò sí kankan lọ́wọ́ mi àǹtí mi dẹ̀ lówó gan so because bọ́ọ̀lù mi ń gbá so mo dẹ̀ nídìí owó yẹn gan so mo wá wà ní ìta landlord ibi tí màmá mi wá ń gbé wá ní mo kọ̀ ní tí landlord yẹn ṣàn pariwo mú màmá mi wá ní kí ló ṣẹlẹ̀ ṣé màmá bá màmá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé ṣé mi mọ nǹkan tí ìyá mi sọ ni pé ìyá mi sọ pé kẹ́gbọ́n mi máa fún mi lówó láti fi lọ sí lóyìnbó lọ gbá bọ́ọ̀lù ní pé tí bá lọ mo ò ní rántí anybody so gbọ́ wọn kí ni mo gbé sínú mo sọ̀rọ̀ but at the end of the day èmi mo struggle fúnra mi tí mo fi dìyàn tó ń gbá bọ́ọ̀lù nílùú òyìnbó lé mi so nǹkan tí ó fa ìjà láàrin èmi àti wọn nìyẹn so gbà tí mo dé lóyìnbó mo mú àrò gbogbo ẹ̀ pé wẹ́ owó wà lọ́wọ́ mi ẹ jẹ́ n tiẹ̀ fún yàrá lówó mo wá pè wọ́n lọ́fun nípa àwọn ọmọ èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀ mo wá pe pásítọ̀ mo máa ní kí pásítọ̀ bá wọn sọ̀rọ̀ pásítọ̀ náà ti bá wọn sọ̀rọ̀ kó nǹkan tó ṣe wọn so tó bá tún pè wọn pé báwo mo ní kí ni wọ́n máa ní pé àwọn ọmọ èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ ṣú wọn lẹ̀.
so nǹkan tẹ́ ń try sọ fún mi nísìnyí wípé mọ́mí yóò bá yín sọ̀rọ̀ kankan tí ẹ̀ gbọ́ sí wọn lẹ́nu. ọ̀rọ̀ tó sọ ní ẹ jẹ́ n rántí o kò sọ̀rọ̀ ọ̀kan tó kàn bá mi sọ̀rọ̀ kan wọn kò bá dẹ̀ mi sí sọ̀rọ̀. kò dẹ̀ sí obìnrin kankan tó bá yín sọ̀rọ̀ kankan tí ẹ̀ gbọ́ sí lẹ́nu. no ó ní ọmọ kan tí mo fẹ́ nígbà yẹn so ọmọ yẹn ìgbà tọ́mọ yẹn bímọ èmi lọ síbi iṣẹ́ ní Naija gbà yẹn mo lọ síbi iṣẹ́ mo máa ń ṣiṣẹ́ mo dẹ̀ máa ń gbá bọ́ọ̀ so mo máa lọ síbi iṣẹ́ by the time tí máa fi dé mọ́mì mi ti gbé ọmọ yẹn àti ìyá ẹ̀ ó ti gbé fún ìyá ẹ̀ kó gbé lọ so ìgbà tí mo dé mọ́ ní ọmọ mi ń kọ́ ìyàwó mi ń kọ́ wọ́n ní ọ̀rẹ́ ń pọ̀ tí ìyá ẹ̀ ti wá gbé so at the end of the day mo ṣáà find out pé màmá mi ló fọgbọ́n lé ọmọ yẹn lọ kó yẹ máa gbé lọ mo ò ṣàrọ ọmọ mi ẹ mọ gbogbo kí ni ẹ gẹ́tà síbi so èmi máa ń pa tí ọmọ bá ní ọmọ ìyá máa ń dáàbò bo ọmọ ẹ ní ìyá ò kì í ṣe ọmọ síta so gbogbo kí ni ẹ ó bí mi nínú mo kàn ń pè wẹ́ make I just forget all this you ṣáà continue life because èmi believe lórí nǹkan pé tó bá ti bíyàn sáyé kíyàn lọ hustle fúnra rẹ̀ mo ní láti blame anybody for my life. Oh, that this is only what I will tell you is that tí ẹ bá lè gbọ́rọ̀ sí yá yín lẹ́nu ẹ lọ dira yín lámọ̀ràn kí nǹkan tó ṣẹlẹ̀ lójú àlá yẹn kó má bàa ṣẹlẹ̀ reality that is all. ẹ ṣe gan. Hello. Hello. ẹ̀yin ni àwọn ẹ̀dẹ́ bá ti wọlé máa sọ̀rọ̀ mi ò ní time. Hello. Hello ọba. Kí ni ìbéèrè Hello. yín? Ìbéèrè mi ni pé mo lálàá pé ọlọ́pàá fẹ́ mú mi but mo sáà yọbọ́ mọ́ wọn lọ́wọ́ wọn rí mi mú so mo fẹ́ béèrè pé kí nìyẹn mean. ìtumọ̀ ni kí ẹ gbàdúrà pé kí ogun ayé má borí. Sá. ẹ máa lọ gbàdúrà wípé kí ogun ayé má borí yín. Àmì o àmì o. Wá sókè lélẹ̀. máa play music dey bow live video yẹn jẹ. Question wo ló fẹ́ ẹ béèrè? kálẹ́ ọba. Question wo lẹ ní? Mo fẹ́ bèrè pé ìbùkàrà tí wọ́n sọ pé Jésù ó ja ẹlẹ́ olúwa wípé ṣé ó mì ní gbogbo ọjọ́ Sunday sá. Ó padà béèrè question yẹn. Sá. Ó padà béèrè question yẹn. Ok ìbùkàrà tó ń pè lóúnjẹ alẹ́ olúwa tí Jésù bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jẹ kẹ́yìn wípé ṣó nídìí kéèyàn máa ṣe ní gbogbo ọjọ́ Sunday ni àbí kí nìyẹn nítumọ̀ sí. Ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ṣe. Ok torí ọjọ́jọ́ Sunday ló máa ń ṣe ní church ibi tí wọ́n lọ wà yẹn. Àjẹkù ni o. Hello, sir.
Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question ni sà. Ẹ béèrè. Mo fẹ́ bi yín pé kí ni ìtumọ̀ oúnjẹ alẹ́ Olúwa yẹn gangan sà?